Fídíò kan jà rìnrìn lórí ìtàkùn ayélujára. Arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí tí wọ́n bá pè ọ́ lọ́mọ àlè jẹ́wọ́ ọmọ ọkọ. To the best of my understanding, gbogbo àwọn tí wọ́n jánu yìí bó bá jẹ́ pé lóòótọ́ wọn lágbára kí wọ́n ń sònù ó náà máa láwọn ọmọ. Àwọn ọmọ rẹ̀ sì ń wòran báyìí, ayé rẹ̀ sì ń polúkúrú musu báyìí. Pọ̀ jù ń bẹ̀. Wọ́n máa ń fún lówó pé kó lọ pààyàn ni. Ẹ mọ̀ bá nóòtì ẹ̀ o. Ẹ já gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Kẹ́ má bàa rò pé àjọ òlàwí kòkó dá dẹ́ntì ń búyàn báyìí. Àtọ́jú ẹ̀ pamọ́ ni. Yorùbá ni wá entertainment. Ẹ máa gbọ́, ẹ máa wò. Ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, ẹ comment síbẹ̀, ẹ share ẹ̀. Bó bá ṣe ń lọ, àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment. Ìta gbangba là béwé ajílété. Fídíò yẹn mo ti ń ṣe bí ẹni pé kò ní túmọ̀ tàbí kọ̀ọ̀kan mi. Adìyẹ ọlọ́ọ̀ni wa ní tó bá wù nínú rẹ̀ nínú wa ní mú pa lójoojúmọ́. Lẹ́tà kan ló tẹ̀ mí lọ́wọ́, fídíò kan sì tẹ̀ mí lọ́wọ́. Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọn a máa sáré ká. Ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o. Ìgbòho hero wa ni akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bípẹ́ tó kú dédé àkókò yìí níbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Akandọ̀rọ̀ Awíkonko lórúkọ mi. Àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́ ti lé gbẹ̀ngbẹ̀ng. Òtítà lé ọmọ arẹ́rù mẹ́sàn. Àárẹ̀ ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù. Yín tó fún pin bí ẹ̀gbọ́n òwúrẹ̀ ọmọ yẹnuyẹnu. Orin tí mo kọ́kọ́ play hun by popular demand ní kí n pè é. Torí pé ẹ̀gbọ́n mi kan ló send the voice note sí mi láàárọ̀ yìí. Ìkànnì àwọn olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko wọ́n ní orin kan ń bẹ tí mo ṣe fún Olóyè Sunday Adéyẹmọ pé orin ọ̀hún kí n dákun kí n máa bá wọn play ẹ̀ lórí program mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. N tí mo sọ fún wọn ni wípé mo dúpẹ́ lọ́wọ́ wọn torí ìmọrírì ni pé kò sí wàhálà màá gbìyànjú. So ìyẹn ló jẹ́ kí n lọ wá track yẹn jáde ó nìkan kọ́ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Well, tàbí pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn. Mi ò fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ tipẹ́tipẹ́. But lo and behold, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì ẹ̀ sí mi. Ẹlòmíín sọ wípé kò yẹ ká dákẹ́. Gbogbo ọ̀rọ̀ kọ́ ló lésì nígbà míì. Tàbí ká pé gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí. Kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹ jẹ́ kí n lo few seconds láti kẹ́dùn ikú àbúrò wa kan tó ń jó lórin fújì Mọ́tọ́lá ní Mọ̀rúfù. Òun náà la gbọ́rọ̀ òyìn ìbànújẹ́ láìpẹ́ yìí nípò dágbére fáyé
ṣé bí kú ṣe pààyàn náà nu ó jíǹjìǹjì bí gbogbo wa ṣe jí ó lọ síbi àríyá lónìí gẹ́gẹ́ bí ìròyìn tí ń tẹ̀ mí lọ́wọ́ ó délé ó wọ balùwẹ̀ ni wọ́n lọ ṣubú nù balùwẹ̀ Tọ́lá ní ṣe bẹ́ẹ̀ ní kò gbọ́ ọjọ́ ayé ẹ̀ ó fọmọ fìyàwó fi òbí fi ẹbí fi ará sílẹ̀ lọ ròyìn ìbànújẹ́ gbáà ni torí kí lọ́jọ́ orí ẹ̀ ó jẹ́ nǹkan tó dùnyàn tó báyàn lọ́kàn jẹ́ ṣùgbọ́n alápàdúpẹ́ bí ọlọ́run ọba mi ò sí adìẹ ọlọ́run ọba ni gbogbo wa ó kó wa nú àgò ni ilé ayé tá a wà yìí inú àgò ló jẹ́ bàbá káàdì ẹnu àgò yìí tó bá mú wá ẹsẹ̀ láti náwó mu ó ń dágbére fáyé lọ́ntì ẹnu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo wa o ẹni tí ọ̀wá ní kú tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò sí àwáyé kú ò sí gbogbo àti dágbádá ẹ̀ ọjọ́ tí kú ọ̀pá wá lẹ́nìkan kan mọ̀ níbi tí kú ọ̀pá wá sí ni òye kó wá irú ikú tí ọ̀pá wá ni òye oníràwọ̀ ẹni tí kú kàn ni ọ̀sẹ́ni tó lè sọ láàrin wa n bá ti sọ̀rọ̀ débẹ̀ hàn ni mo máa ń rántí orin Aláwìyé Ẹ̀gbá táníkù kan kó wá wí táníkù kan kó wá sọ ẹ̀ẹ́dẹ̀rí ìsẹ́ni fẹ́ kú bẹ́ẹ̀ kẹ̀rí ikú wá bẹ̀sẹ̀ so mọ̀rúfù kọ́lọ̀hún ọba bá adẹ́lẹ̀ fún kọ́lọ̀hún ó mèpẹ̀ burúkú kò lójú ẹ̀ gbogbo tó fi sílẹ̀ kọ́wọ́ bàjẹ́ ọmọ kan kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá wa dáàbò bò ẹbí ara kọ́lọ̀hún tù wọ́n nú so mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho la fẹ́ sọ lẹ́tà kan tẹ̀mí lọ Barkley God bless you baba mi ò ní wáyé tì now like I said mo wá lẹ́nìkan sọ fún mi pé orin tí mo ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí n dákun kí n mọ báwọn play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ètò tí n bá ń ṣe kọ́ ni yóò jẹ mọ́ Ìgbòho ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí pé tí n bá ti fẹ́ ṣe program tó jẹ mọ́ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa máa play ẹ̀ kò sí ní téèyàn kan ṣe fún Ìgbòho tó pọ̀ jù Ìgbòho wọ̀ tí ó deserve jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan míì ni ó jọ lójú àwọn ẹlòmíì so God bless you ẹ jẹ́ kí n sáré play àwọn tracks yẹn kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ God bless you bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá ń pín program yẹn o mò ń bẹ nínú àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ni o ẹ fún mi ní gift o ẹ ra sticker fún mi o ìbànújẹ́ ò ní kàn yín ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní dolówó àná ẹ sì ní nàkàntàkẹ́ tó rí kan lágbára Ọlọ́run. Igboho hero wà ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Igboho hero wà ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní.
Yorùbá kì í mọ yìí tiwọn tó bá bọ́ sọnù wọn a máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o Ìgbòho hero wa ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú. ọ̀tá ẹ̀ ó kò lè jẹ́ ní. mo sọ wípé nínú orin yẹn mo ní Yorùbá kì í mọ yìí tiwọn tó bá bọ́ sọnù wọn a máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o. nígbà tí Sunday Igboho ń bẹ láyé tó wà láàyè ẹ appreciate ẹ kì í appreciate èèyàn. ilé fáwọn ọ̀tá ẹ̀. la. Ìgbòho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. Ìgbòho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. now àwọn tíráàkì yìí ò déédé wáyé nígbà tí wọ́n kọlu ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ṣe gbogbo àwọn kinní ọ̀hún. ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. La 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 la. Ìjọba balẹ̀ ẹ̀jẹ̀ o. Ìjọba jalè wọ́n pànìyàn. Ìjọba wọlé rẹ̀ lóru. Ẹni tẹ́ kó ní ẹjù sílẹ̀ o. Ẹ má lè Ìgbòho kiri. Ẹ má wá kó má sẹ́ni tó ṣe o. Ẹ má lọ dẹ̀rẹ̀ mọ́. Agbẹnusọ ló mọ̀ jẹ́. now ìkan wà ń bẹ̀ ẹyọ ọ̀kan gbére lókùn tí mo fẹ́ play o. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àyíká náà ẹ̀sùn ìjòyè. Charity ìfínìyí 13+1 612 512 9313 Duplam Charity quality of life for people worldwide. mo gbàdúrà tí wà ń bẹ̀.
mi ò ní pẹ́ rárá o. God bless you sir, God bless you ma. Sunday Igboho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtún gún má o. Sunday Igboho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtún gún má o. La 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 la. Gbogbo ọmọ Yorùbá ṣékàlájú sílẹ̀ lẹ́hùn wí o. Ogun Fúlàní ti dé bòde akíkanjú kan ò lè dogun sẹ́ sẹ́nitá ti Ìgbòho lẹ́yìn o. Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtún gún mọ́ o. Now, God bless you. Ẹni tó ní kí n play ẹ̀ mo nígbàgbọ́ pé mo ti tẹ́ wọn lọ́rùn báwọn. Now mo wá ní mo rí lẹ́tà kan gbà f'Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Òye yé mi pé lẹ́tà yìí ó ti dọ́wọ́ Olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n mo fẹ́ kó establish for future reference. Méjì ló pín sí ìkan wọn ya fọ́tò Olóyè Ìgbòho síbẹ̀ tí máa rí gbogbo ẹ̀ ní orí picture topic program yìí. Olóyè Sunday Adéyẹmọ aka Igboho Òòṣà, you have been castigated for creating a content as if it is illegal to create content. Because àwọn èèyàn kan sọ pé content creator ní Igboho, àwọn tó bí àwọn lẹ́tà yìí lélẹ́yìí. Let me assure you that every ojúlówó ọmọ káàárọ̀ oòjíire are enjoying your content. Honestly, we are enjoying it. Torí pé àríṣe láríkà ń bàbá àrègún. It inspires others to do likewise. I feel you need to hear it from some of us who have been privileged to interact with you these last few years, that your people appreciate your efforts and the person you are becoming. May history remember you for good. You can be assured of one thing: with what you have done and keep doing so far, that no one can accuse you that wọ́n fi ẹ́ joyè àwòdì síbẹ̀síbẹ̀ ò gbé adìẹ. You remind me of the saying that abínibí yàtọ̀ fún ability. There is always going to be the difference between gold and the copper. Àlá tí ń fi oko ọ̀lẹ hàn. May Elédùmarè continue to uphold and guide your path. Jagunjagun yàtọ̀ sí janujanu. Jagunjagun yàtọ̀ sí janujanu. Lóògùn ọ̀fẹ́ o. Ọmọ òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá. Ṣàngó bí yóò Gèdèǹgbé agbógun gbòòrò of Ìjẹ̀ṣà land. Ẹni tó kọ ìyẹn nu. Ok, ìkan wá látọ̀dọ̀ àwọn Yorùbá Nation Global Directorate. So ìyẹn gangan ló gbé mi wá pàṣẹ. Mo kàn fìyẹn sí adjournment ni bí àṣà àwọn ìyá wa. Òní ni 18 July 2026. Òní náà ni wọ́n send ẹ̀ sí mi. Now, láti Yorùbá Nation Global Directorate, òmìnira àti ìfọkànsìn ló wà lára logo wọn. 18 July 2026, Dear Chief Sunday Adéyẹmọ, nísàlẹ̀ bracket Igboho Òòṣà. On behalf of the Yoruba Nation Global Directorate, we write to express our profound appreciation for your exceptional courage, unwavering resolve, and steadfast commitment to the defense of the Yoruba land and the welfare of the Yoruba people. Your courageous actions, inspired by a deep love for our ancestral homeland, have rekindled hope and confidence among Yoruba sons and daughters, both at home and throughout the diaspora. At the time when words too often outweigh action, you have consistently demonstrated
that genuine leadership is defined by conviction, sacrifice, and decisive action. You have become a source of inspiration to Yoruba hunters, patriots, and all those committed to preserving and defending the heritage, dignity, and security of Yoruba land. Every generation produces its own akọni, its own distinguished hero. Okay, ibẹ̀ náà ni Yoruba Igboho hero wa ni. Okay, its own distinguished hero. This generation has proudly recognized you as one. Your fearless leadership in securing Yoruba lives and properties serves as a reminder that true heroism is measured not by rhetoric but by selfless service and courageous deeds. We are particularly encouraged that your name will stand alongside those of the great Yoruba warriors and patriots whose sacrifice shaped our history. Figures such as Balogun Oderinlo, renowned for his role during the Yoruba Fulani conflicts of the 19th century, Ogedengbe Agbogungboro, the celebrated commander of the Ekiti Parapọ and Yoruba allied forces, and many other illustrious sons of Yoruba land, whose legacies continue to be honored through our history, monuments, and oral traditions, exemplify the enduring spirit of Yoruba courage and resilience. What distinguishes you even further is your refusal to indulge in the politics of pointing accusing fingers. Rather than castigating our referred Kabiyesi, our political leaders, or indeed the Yoruba people in this highly perilous time, you have consistently chosen the more demanding part of constructive engagement. The cooperation and the authority of the Nigeria Federal Government of Nigeria legitimized your actions. Your willingness to work alongside our traditional institutions, political leadership, and the Yoruba people while remaining accountable to those you serve demonstrates uncommon maturity, courage, and statesmanship. It is this approach that makes you one of the most courageous and exemplary leaders of our generation. You are no ológun ríkúsá. You are ọmọ akin tí kò sójo, ọmọ ọkọ tó jẹ́ ogun fún ọmọ àlè. Your principled, disciplined, and lawful approach to safeguarding and restoring security within our ancestral homeland is both commendable and exemplary, reflecting a commitment to justice, unity, and the rule of law. In recognition of your exemplary leadership and distinguished service to the Yoruba nation, it is our humble opinion that your statue shall one day stand across Yoruba land as a memorial and message to our youths and unborn generations. We believe such recognition will appropriately reflect your immense contribution to the protection, dignity, and advancement of Yoruba land. We pray that Eledumare will continue to strengthen, protect, and guide you in all your endeavors. May Eledumare grant you free wisdom, sound health, divine favor, and enduring success in the noble cause to which you have dedicated yourself. Please accept our sincere gratitude for your selfless service, sacrifice, and unwavering dedication to the Yoruba nation. Yours faithfully, Jagun Olatayo Ogedengbe Agbogungboro, Secretariat, for and on behalf of the Yoruba Nation Global Directorate. Wọ́n fi contact wọn bẹ̀. Tó mo mọ̀ wípé ẹni tó sẹ̀ndí ẹ̀ sí mi mọ̀ wípé wọ́n jẹ́ iṣẹ́ wọn láì fọ̀tápè, láì fi tọ̀tẹ̀ sí, láì rántí ọ̀rọ̀ àná, kálí rẹ́nìkan àbá ṣeré. So ìdí náà nu tèmi náà ò fi rí ní rí pé mo tó tán mo mọ̀ tán tàbí èmi mo tó báyìí mo dà báyìí bí kì í bá sórí ọ̀fẹ́ àtọ́lá Ọlọ́run. So iṣẹ́ Yoruba Nation Global Directorate nù o. Now, having said that, olórí burúkú àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ ìrankíran kan báyìí
bẹ́ẹ̀ mi ṣe rí mo mọ̀ pé kò lè lọ́kọ ńlé àkọ́kọ́ nu kò lè lásọre lórí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ẹ ń bá ti rí ó ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́ irú wọn là á pè lẹ́ni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ ti wá lọ́kàn rẹ̀ ó rò pé òun fẹ́ kó ná mọ́ ti olóyè Sunday Adéyẹmọ Àdìsá ọmọ Aládìkún but unfortunately ikú tí ó pàjá ní fámú ńgbà wọn ni ó lọ mẹ́kùn wá láàyè kó wá fi bọrí because jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀ ẹni ara kan ní jíjú awo ẹni tí bá wọn ní ìyá mi a ní bí wọ́n bá fọ̀lẹ́ lọ tàbí gbó ẹjá gbọ́rọ̀ lẹ́nu wúmà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sẹ́ǹdẹ̀ sí mi bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sùn ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀ mo wá ní Ìgbòho ká gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí Ìgbòho máa rí nírí pé oúnjẹ ẹnu ara ẹ̀ ń yà ni lóòótọ́ a lè ráwọn ẹgbẹ́ ajìjàǹgbara tó yẹ kó take up ǹṣe pé ká dúró de Ìgbòho nìkan wúmà yìí gbójú ẹ̀ síta nítorí lọ́bẹ̀ tẹ́ wárú ọwọ́ ẹni tó rán olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níṣẹ́ dé tòrutòru lójú ẹ̀ rí tó fi ń sọ níta gbangba bẹ́ẹ̀ tó fèsì fóònù tó fèsì fóònù tó lanu pọ̀ngàlà bí ajágbẹran lẹ́bu tó jẹ́ pé ìdọ̀tí ní jáde lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ because bóun náà ṣe wáyé nìsín. gbàtẹ́mi mọ Sunday Ìgbòho nílùú Ìbàdàn assassin ni o. ṣé táwọn ọmọ ẹ̀ náà bá gbọ́ nǹkan tó ń sọ síta kò lè lọ́kọ ńlé tó bá lọ́kọ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé wọ́n ní wá ṣe nǹkan kan báyìí ṣé kí n ṣe bó lórí burúkú ẹ̀ ṣe wà nísìn ẹnìkan kan lè déédéé gbé fóònù sí wájú tàbí ara wọn náà ni ó sì lè já wọn tí wọ́n fún ní 5,000 naira pé kóró ń rò fọ́ ní ọjọ́ mọ nǹkan tí ń sọ mọ́ ẹjá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kẹ má bàa rò pé àjọ òun làwí kan kó dá adẹ tí ń bùyàn báyìí àtọ́jú ẹ̀ pamọ́ ni. gbọ́ ìgbà tó mọ Sunday Ìgbòho nílùú Ìbàdàn Ajachi ni o ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tó bá wà establish kò tí ì sí ń tọ́bọ̀ jù. ó yẹ kó ṣàlàyé àwọn tó ń fún Ìgbòho lówó kó lọ bá pààyàn àwọn èèyàn tí wọ́n ti pa lójú ẹ̀ ó yẹ kó ṣí ní sísẹ̀ntẹ̀lé fún wa. Ọlọ́run lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. ẹ máa gbọ́ lórí burúkú ó ní Ìgbòho ó lọ sínú oko kò lọ sínú igbó ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn ńlọ everybody mọ̀ oyún inú mọ̀ àṣẹ ẹ̀dín mọ̀ ẹnìkan kò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé báyìí ni Ìgbòho ṣe rìn ín tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí ibà Gani Adams náà ni èmi ò rò pé Gani Adams lọ́rùn ilé iṣẹ́ mi ò lè ever establish ẹ̀ bẹ́ẹ̀ pé Gani Adams lọ́rùn iṣẹ́ lọ́kàn wọn bìlì pa wọn ń gbèjà Gani Adams. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó fẹ́ lu jáwáyà ni Sunday Ìgbòho lè ṣiṣẹ́ kankan ẹ̀rọ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́. ó lóun jẹ́ Kẹ́hìndé Díyàolú o ẹ mọ̀ bá nóòtì ẹ o. ìyá Odua abúlẹ̀gbá. wọ́n jẹ́ ìyá Odua abúlẹ̀gbá kò tún lè dábúlé ẹ̀gbá gan gbé dáadáa abúlẹ̀gbá. Igba Gani Adams. abúlẹ̀gbá Igba Gani Adams. ok bó o bá jẹ́ ìyá Odua wọ́n jẹ́ àwọn ọmọ gbé gẹ́gẹ́ bí abiyamọ tó pe rẹ̀ níyà Odua èyí ṣe bọ́nú gbó kó o lu agbára tẹ́ ẹ ní láti lọ́ọ́ fi gba àwọn ọmọ yẹn padà tàbí láti ẹ̀ fi gbìyànjú díẹ̀ kí ló dé tó jẹ́ pábúlé Ẹ̀gbá ló ti ń panu tókítókí kí ló ṣẹlẹ̀ lábúlé Ẹ̀gbá kò sí gbó lábúlé Ẹ̀gbá. so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àbẹ̀ bá wọn dá sí tẹ́lẹ̀. awuyewuye kí ni ń lọ lọ́tún tí ń lọ lọ́sì. ó dàbí ẹni pé ti Sunday Ìgbòho yẹn ó ti ń pọ̀ jù. kí ni Sunday Ìgbòho ṣe tó ń ti ń pọ̀ jù kí ni Ìgbòho ṣe nígbà wo ni Ìgbòho jáde tí Ìgbòho bú ẹnìkan tàbí tí Ìgbòho jáde tí Ìgbòho sọ̀rọ̀ ń pa ẹnìkan Ìgbòho ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fúnra lára ẹ̀
kí ní ká àwọn èèyàn wọ̀nyí lára. ni mo Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni ìgbà tó lọ sóko ó lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kọ́yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò ó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹ́ ní jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní followers nǹkan tó ń ṣe bíbá Gani Adams Odua bàbá tiwa ni jagunjagun ni wọ́n ń ṣe illiterate. now Igboho fẹ́ ní followers point of correction Igboho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibà Gani Adams bàbá tí ń ní jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó lé ń jó ogun dé jagunjagun ni wọ́n bọ́ta àrí wọn ẹni abájẹ́ làwa mọ̀mọ́ lólóore ẹni tá a bá rí ńlá rí ẹni tá a rí àmọ́ àrí. Because illiterate ni Sunday Igboho. Illiterate ni Sunday Igboho. According to this òpònú ayírádà ewúrẹ́ sojú bẹ́lẹ́kẹ́ ọmọ ìrankíran ilé onípàrágà kan ni lóòótọ́ kò yẹ ká dá lóhùn ṣùgbọ́n yẹ ká kì í lóríkì ọ̀rọ̀ tó sọ yẹn amaze mi kí náà ń pè ní illiterate kí làwọn èèyàn kan ń pè ní illiterate kí lẹ̀yin kan ń pè ní illiterate bó ṣe yé mi sí majority believe pé ẹni tí ò lọ sílé ìwé ni wọ́n ń pè ní illiterate no ẹni tí ó kàwé tí ó ka ọpọlọ ní illiterate because ọpọlọ ju ìwé lọ ń gbà mí sorry to say odò láyé àrẹ̀mọ́ mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o ìwé yàtọ̀ ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó kàwé ní gba graduate ṣiṣẹ́ illiteracy dà ń bẹ̀ hùn bẹ́ẹ̀ ṣe wínú MC Olúọmọ kọ̀kàwé ìyàn kúkúrú ẹ̀ wá ń pẹ́ ní gígùn ránṣẹ́ what an achievement so ti rí Igboho ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dẹnu géètì olóyè Sunday Adéyẹmọ Igboho kọ́ wọlé wẹ́ ó tún lè wọlé Igboho lójú àánú wọ́n lè kọ́ wá tọrọ báárà ni Igboho lè pé ẹ bá ń fún ní nǹkan kébi ọmọ pákú yes bó ṣe wà yìí I can say that categorically now wọ́n ń pe wèrè ní wèrè ni wọ́n fa pé ewúrẹ́ jiyàn wọ́n ń pe wèrè ní wèrè ni wọ́n fi ta àgùntàn jẹka wọ́n ní wèrè ni ó ń gẹṣin lọ́sàn-án gọmọ èèyàn lóru Sunday Igboho lọ fẹnu pè báwọn ni wọ́n ń pè ní literate kò kàn bá dandan kéèyàn gba certificate jáde ní school ẹni tí ń pe Sunday Igboho ní literate kí ló ń gan kò lè dábàá Gani Adam pé igba Gani Adam kò lè dábúlé Ẹ̀gbá pé kọ́dánmọ́rán abúlé Ẹ̀gbá láìsí kọ̀ǹdọ́kítọ̀ abúlé Ẹ̀gbá Àwórì U-turn abúlé Ẹ̀gbá Àwórì U-turn abúlé Ẹ̀gbá Àwórì U-turn bí èèyàn bá ń sáré pé àwọn tá a ṣe kọ̀ǹdọ́rì la lè mọ́ so kí ló lè prompt woman yìí láti jáde ok now ńgbà tó bá sọ pé Sunday Igboho illiterate ni tó bá kàwé ní tí Igboho achieve láyé kò lè achieve ẹ̀ with due respect sí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Igboho tí Igboho bá kàwé tó bá jẹ́ graduate kò lè ní tó ní yìí torí tó bá jẹ́ graduate ní tí ó wà lọ́kàn ẹ̀ ní bó ṣe fẹ́ ṣiṣẹ́ ń bank bí ó ṣiṣẹ́ ń company bí ó ṣiṣẹ́ ń factory kò sì lè ní tó ní ṣùgbọ́n lo and behold kọ̀kàwé ọmọ gómìnà kọ̀kàwé ọmọ ààrẹ kọ̀kàwé ọmọ inspector general police ọmọ gómìnà tó pọ̀ ọmọ àwọn èèyàn ńláńlá tó pọ̀ kò sì kàwé ẹ wá béèrè lọ́wọ́ òpònú pé kí láǹfààní ìwé kíkà gan
ìwé dá o, ìwé dá láti mọ̀ ọ́ kọ mọ̀ ọ́ kà. The best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Ẹ gbádùn mi, best education, ẹ quote mi anywhere, best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Màá wá yọ àwọn tó jẹ́ pé tertiary institution help, màá yọ sọ́tọ̀ fún yín. Àwọn tó lọ ṣe nursing, àwọn tó ṣe science, àwọn medicine, àwọn tó ṣe law àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé number 1 kọ́ọ̀sì wọn ọdún 4 ọdún 7 ni. 2 wọn ò kí manage cut off mark láti wọlé ìwé. Admission wọn máa ń wà strict. Àwọn yẹn ló ń kẹ́kọ̀ọ́ ní school. Sorry o, àwọn tó kù ń kẹ́kọ̀ọ́, ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n tá à ń kọ́ ní higher institution kò wúlò fúnlé ayé wa mọ́, yàtọ̀ sáwọn tí mo sọ yẹ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Reason ni pé education Nigeria ó dìgbà táwọn tó wà ní ìgbọ̀nù ètò ẹ̀kọ́ tí wọ́n bá ṣàtúnṣe sí ní higher institution. Ẹ má jẹ́ kí akẹ́kọ̀ọ́ ṣe ju kọ́ọ̀sì méjì lọ, ní kọ́ọ̀sì kan kọ́ má ṣe ju subject méjì lọ. Àlọ́ ń jẹ́ kákẹ́kọ̀ọ́ ṣe 16 subjects, 12 subjects, 15 subjects ni ò jẹ́ kí àwọn expert ó jáde, because kò rọrùn fún ọ láti kàwé 10. Àfẹ́sẹ̀ exam nísìn àwa fẹ́ ṣe 10 subjects within a course. Láti ka ìwé 10 subject 10 ó máa fẹ́ dorí èèyàn rú. N ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n sí nílé ìwé ni. Ní ó jẹ́ kán lè fojú sí nǹkan tán kọ́, ní ó jẹ́ kán lè fọkàn sí, ní ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n. N ló jẹ́ pé certificate nìkan wọ́n ń gbé dání. So now mo wà amazed ngbà tí mo gbọ́rọ̀ tí MC Olúọmọ sọ. MC Olúọmọ ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n lónìí ó ní national chairman àbí national president NURTW. Àbújá lolúọmọ wà ó, kò sí kàwé. Tí Olúọmọ bá kàwé kò ní ṣe conductor, tí ó bá ṣe conductor kò ní débi tó dé lónìí. Ó wá mọ̀ bí tó múnú mi dùn jù. MC ní àìkà mọ́ fọ́lọ́mọ o, ó ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun àìkà mọ́ fọ́lọ́mọ o 15 àbí 16 ó l'Amẹ́ríkà ni wọ́n wà tán ti kàwé. Gbogbo àwọn tó ti jáde, àwọn tó ti graduate, Amẹ́ríkà wọ́n wà. Lo and behold, my lovely brothers and sisters, èmi àti ẹ tá a lá kàwé aworímọ àkálóòtọ́. Mélòó ọmọ rẹ ní ń bẹ l'Amẹ́ríkà? Mélòó ọmọ tèmi ní ń bẹ l'Amẹ́ríkà? N ò tí ì tẹ sọ́ìlì Amẹ́ríkà rí. Ìyá yìí èpè kọ́ kìí ṣe pé èèyàn ròyàn pin. Bọ́ bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni. Orílẹ̀-èdè tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tí ì dérí kọ́pọ̀. Kò sọ ọmọ tí ẹ̀ kankan náà ní Nàìjíríà. Àwọn tó wà ní Canada, àwọn tó wà ní Germany. Ó dẹ̀ ń pè ní literate. Ńgbà tí mo understand àwọn èèyàn tí mo ń bínú ẹ̀dá, mo máa rí pé àwọn tí kìí tó èèyàn ni mo ń bínú èèyàn. Ilé ìsọpọ̀ ń gbìjà Gani Adams. Ǹdẹ̀rẹ́ nìkan tó rí ibi tí Sunday Igboho ti jáde sí kámẹ́rà tí ń bú Gani Adams rèé. Olólùfẹ́ alátẹ̀lé wọ́n lè gbìjà ẹni tí wọ́n ń tẹ̀lé. Ayé la ti bá. World Cup ń lọ lọ́wọ́ nísìn. Àwọn fáǹsì Ronaldo, àwọn fáǹsì Messi wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn. Messi ọmọ mẹ́ni kankan rí, Ronaldo ọmọ dẹ́ni kankan mọ́. Ńgbà tí n bá ń jà nítorí Messi tó jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ, àbí Ronaldo tó jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ. Ṣùgbọ́n tó yẹ jẹ́ pé téèyàn bá achieve 5% nínú tán achieve láyé, òun tó ń ti ráyé wá ṣe ní mọ̀ bá wọn jà lónìí nítorí ẹ̀. Gani Adams tẹ̀sùnkún nítorí ẹ̀. Gani Adams ti ráyé wá already, ó ti ráyé gbé already, ó ti ráyé lò already. Èèyàn bá sunkún kó forí gúnlẹ̀, Gani Adams ti wálé ayé, ó ti achieve. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ fẹ́ para yín nítorí ẹ̀. Ntí ó jẹ, tí ó mu,
ntí ọ̀nà tí ó lò tí ó ìdàgbà tí èdògbò ó ti wà ńlẹ̀ ìlànà ẹ̀ ti wà ńlẹ̀ fọmọ Adéyẹmọ wọ́n ẹ̀dẹ̀ fẹ́ para yín lé lórí ojú ọ̀run fẹ̀ ó tẹ yẹ́fò láì fara gúnra wọn kálukú wa lè ṣe tó bá wù ú lásìkò tó wù ú tẹ́nìkan kò ní dí ẹnìkan kan lọ́wọ́ òwe fún òwò lọ́rùn ṣe rí content tẹ́ nígbò ó ń create un àwa like ẹ̀ because content creator làwa náà àwa enjoy content bó ṣe ń create content yẹn ó múnú wá dùn ó mórí wa yá ó mórí wa wú àwa náà fẹ́ dàbí tiẹ̀ yóò wá ká especially me ìmọ̀ ń wù mí gbé ẹni pé kàn sọ fún mi tán bá ń lọ kémi náà tẹ̀lé wọn kájọ lọ create content ń bẹ̀ so ẹni tó bá tó náà bá dẹ̀ ní grace láti create content ẹjọ́ create ẹ̀ kálukú wa ló ní fóònù tó lè face ẹ̀ kálukú wa ló lè gbé fóònù lábúrò àtàbọ̀ mẹ́ẹ̀kan lọ́wọ́ ẹ máa rìkọ́ọ̀dù mi mò ń create content náà nìyẹn kìkìdá olórí burúkú gbogbo. gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà nítorí pé kó lè bàa di followers ó lè bàa máa fi owó kó máa gbowó sáfù ara ẹ̀ ni. èèlò náà ti gbà lọ́wọ́ ọ̀ràn babaláwo kú babẹ̀ báyìí nìsín owó kí nìgbò ń gbà owó ta nìgbò ti sunkún owó dé èèlò nìgbò ti wá béèrè èèlò nìgbò ti béèrè lọ́wọ́ babaláwo kú babẹ̀ owó kí náà fẹ́ gbà because kò yé mi tí ẹ̀ mọ̀ túmọ̀ rárá mi mọ̀ tó jẹ́ tó dé tí lára ìfipọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lógo ni kì í lógun ẹni bá ti lógo ogun gbọ́dọ̀ wà so mọ bí tán ti ṣèpàdé tán ti kóra wọn jọ o. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni bọ̀ tó ń ṣe mẹ́wàá ó ń ṣe mẹ́wàá ó ń fèsì àwọn ajínigbé ẹ̀yin òkú ò lábúlé Ẹ̀gbá níbi tẹ́ ẹ ti ń jókòó ti pàrágà torí ojú tí mò ń wé ojú ń pàrágà ni. tí mo jọ́ lùrì gan Sunday Igboho nínú póòsì nínú Odua Sunday Igboho ò lè kó. póòsì wèrè wo póòsì kí ni póòsì wèrè ní Odua wo kí láǹfààní Odua kí láǹfààní orógbó wọn apá kọ̀ láwẹ́ but everywhere láti ń gbúrò àwọn hunter everywhere láti ń gbúrò vigilante everywhere láti ń gbúrò àmọ̀tẹ́kùn àgbúrò PC ń bì kankan kọ̀ wá nípò rẹ̀ lóòdùà ní Odua kí ni àǹfààní Odua kí láǹfààní orógbó yín apá kọ̀ láwẹ́ ajẹ́lẹ́nu okòrò ewé ẹ̀ ò ṣe é pọ́nkọ igi ẹ̀ ò ṣe é dáná atúní àfi bọ̀ ọ̀sà òòsà tán tún fi ń bọ̀ ó tún jó òòsà líle. fèsì mi láti bá mi fà á ṣèbí bá tí wọ́n wá gbé nígbà kan nílé. ọ̀ǹgbọ́n mẹ́ran ó ní bò lè fèsì kó bò ń fà á ọ sọ̀rọ̀ ọmọ Fúlàní kan lẹ́ẹ̀kan kẹ́ ń sọ pé àwọn máa fún lówó mọ́tò sanlé sanwó epo Ìgbòho ṣá that is number one. Secondly ọmọ kékeré lọ́gbọ́rọ́ tó sọ̀rọ̀ àwọn tó jẹ́ bàbá ẹ̀ ó ti kì í lọ péjọ eré ikú kí ló ń ṣe eré mọ́dé kí ló ń ṣe ìjọ tó bá tún táwọn bá tún rí pé ó tún ṣerú ẹ̀ ọ jẹ sánná bàbí ìyà ó ti panu ẹ̀ mọ́ látijọ́ náà o bẹ́ẹ̀ bá kí ọmọ mọ́lẹ̀ rẹ̀ sí ọ sọ pé kọ́ńtẹ́ǹtì ló ń ṣe òun lè dúró dègbò kò lè dúró dájà Ìgbòho lásán what are you talking about. táwọn bọ́ọ̀lù táwọn tó wá rajà ní ilé ẹ̀ kó ṣe dàrẹ́tì ìbọn bó ṣe máa ń dàrẹ́tì. ẹ kó sì lọ bàbá yín náà kí bàbá yín náà ó pè é now àkàndọ̀dà kó tó di pé máa kó lórí program yìí jàre so gbogbo ẹ̀yin èèyàn tí ń sẹ̀ǹdì ẹ̀ sí mi tó ń sọ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀ kí wàá lẹ́rù pa fẹ́ sọ ń pa eléyìí mi rò pé Ìgbòho ráàyè gbogbo nọ́sẹ̀nsì láti mọ̀ pé irú eléyìí lẹ́jọ́ ń bo lọ́ jẹun kù sí bí Ìgbòho bá pè lẹ́jọ́ Ìgbòho náà ni ó tún gba lọ́ọ̀yà fún bó ṣe wáyé o lo àǹbẹ̀ o because àwọn tán jọ ń ṣe OPC wọ́n sá fún ni o I can say that o. kí mo ní wọ́n ṣe wọ́n sá lọ fún wọn ní bá dá ṣíṣì so now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń send message sí mi pé ẹ fẹ́ bá àyàn sọ̀rọ̀ ní nkí àgbò yeah especially ńgbà tá a gbé drone lọ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ ní message mo dẹ̀ sọ fún ọ ní nọ́mbà ṣínà ìyẹn Mr Wisdom mo fún ọ nọ́mbà ẹ̀ so mo nígbàgbọ́ pé a tún lè ráwọn èèyàn míì táwọn náà ní interest
because àlàyé tí mo ṣe nípa drone yẹn ẹ má bínú o, Ìgbòho ọ̀ràn mi ń ṣe o, iṣẹ́ àdájẹ́ tèmi ni o. Ìgbà tí mo ṣàlàyé drone yẹn eléyìí tí ìgbìyànjú rà ó tún ní senior yẹn wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ bó bá ó lè rí èèyàn tó wà nínú ilé yóò sọ yé àwọn èèyàn tó wà ńbẹ̀ ní tó wà lára wọn tán gbé dání bóyá wọ́n ní nǹkan ìjà olóró lára yóò ṣàlàyé yóò gbé jáde ẹ máa rí clean and clear ẹ̀ẹ́dẹ̀ ní gbòhùn ẹ̀. Wọ́n ní $10,000 ni wọ́n ń tà á l'Amẹ́ríkà. So ìyẹn gangan ni wọ́n máa ń lò fáwọn tẹ́rọ̀. So ṣùgbọ́n ilé tí agbára gbìyànjú ká náà ni gbìyànjú ṣe ń wo. Ó wá wù ẹ̀yin náà ẹ fẹ́ bá Ṣínà sọ̀rọ̀ ìyẹn Mr Wisdom nọ́mbà rẹ̀ lélẹ́yìí. Nọ́mbà Mr Wisdom ni eléyìí. Ìgbòho ṣá o béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan. Ìgbòho ṣá ò dẹ̀ rẹ́ mi níṣẹ́ wọn ò sì rẹ́ nìkankan ṣẹ́. Kẹ́nìkan kọ́ dẹ̀ mọ́ ṣe kówó jọ lórúkọ Ìgbòho ṣá lẹ́niwíà Ìgbòho ní interest. But èmi ń sọ torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń tẹ̀sí wa tí ń béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá ní interest o bọ́yá ẹ̀yin náà fẹ́ ra drone o ẹni nǹkan tẹ́ fẹ́ fi kún ìrù ẹkùn lọ́wọ́ ìrù ẹkùn ni Sunday Igboho ibi ọ̀pá kò sì sunkún oúnjẹ sẹ́nì kankan. Ẹ pè Mr Wisdom sórí nọ́mbà yìí +234 706 714 6610 Mr Wisdom ni ó gbé. Àbúrò Sunday Igboho gangan ni kì í jìnnà sí Sunday Igboho àbúrò mi dáadáa ni kò ní fi kan pé méjì kò ní fi gbá kan bọ̀ kan nú gbogbo ntẹ́ ẹ bá sọ ni ó ṣàlàyé fún Ìgbòho tóótó kò ní sàparùtù. Lẹ́ẹ̀kan sí +234 706 714 6610 +234 706 714 6610 nọ́mbà tẹ́lẹ̀ pé Mr Wisdom sínú. Akandọ̀rọ̀ Awikonko àjàwọ̀ ara Awikonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá làbàbọ̀ ọlọ́run ṣe é jẹ́ máa fèrè ṣe lọ. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment ìta gbangba làbẹ́wẹ́ ajílété.